wọ́n ń retí bá wà sí àgbà ní Àgídìgbò àrólé ọ̀gá ńlá ẹ̀wò kan tó sọ fún Oríyọmí Hamzat oníwàjẹ́ fún yín ẹ bá mi subscribe sí àkọ́tí fẹ́ wo fídíò yìí ó lọ fà talent pọ̀ ẹ subscribe kẹ́ like kẹ́ share ẹ dẹ̀ comment kò ní bàjẹ́ fún yín let's go there. ọpọlọ torí pé ẹ̀rọ aláàlú ti àyà o ọmọdé wọn fẹ́ràn ẹ o àwọn àgbààgbà wọn fẹ́ràn ẹ o Oríyọmí Hamzat omi nǹkan o nínú ayé òní ẹ̀sìn ẹni ẹni fẹ́ràn láwọn nǹkan Oríyọmí Hamzat àlọ́lé ó ní pé ṣé ẹ̀rọ ni tó lọ sógun owó tó ní tọ̀hún lọ́wọ́ Kúnlé Lábàkà Àlàbí Oríyọmí Òyìnbó àti kọ́ tẹ́lẹ̀ Àlàbí okun máa ló ó sáré ó kájú kọjá kádàrá Àlàbí olóbìnrin Oríyọmí Hamzat ẹni lọ́wọ́ sógun ọlọ́wọ́ Lábàkà Àlàbí tó lọ́lá àti kọ́ tẹ́lẹ̀ kò máa lọ́lá ó kájú àbáṣe àtòjú ló fi lọ́lá ẹni lọ́wọ́ sọ̀gbọ́n kìkì Lábàkà tó máa ráyè mọ́ òun àti kọ́ tẹ́lẹ̀ kò máa lókì ìrètò ó sáré kọjá kádàrá ni Àlàbí Oríyọmí sẹ́ẹ̀rẹ́ ni tó lọ́wọ́ sógun owó tọ́ndì dákúdà àròlé Àjíbọ́lá àti kọ́ tẹ́lẹ̀ pé kò ní ó tún wá kánjú ó sáré Lábàkà o ẹni lọ sógun Lábàkà àròlé ọ̀gá ńlá tán dàgùtàn Lábàkà o àti kọ́ tẹ́lẹ̀ ìpè kò ní ó tún wá sáré kọjá kádàrá o ẹni lọ sógun kìkì Lábàkà o tó dò tí ò dá àti kọ́ pé kò ní Lábàkà o Oríyọmí ikú ní para fún wa o aláàánú mẹ̀kúnnù bàbá ẹ má jẹ́ kí bèbí sọ̀rọ̀ ṣe àròdá Àjíbọ́lá orúkọ lọ́sọ́ ni mo ní òtítọ́ ni pé mo ti lórúkọ níwọ̀nba Àròlé Paso pọ̀ létí Àròlé Paso pọ̀ gan-an Oríyọmí Hamzat bá mi ẹnu mi Lábàkà àbí ọmọ ẹ ti mú Aláàjì Idris Alomada tún bí lọ́dọ̀ Saheed Òṣùpá ẹ mú mi lọ́dọ̀ Paso Àlàbí ẹ mọ̀ ní pé Oríyọmí Hamzat tálẹ́ǹtì dáwọ́tẹ̀ fà lórí aṣọ́kan ní Oríyọmí tálẹ́ǹtì dáwọ́tẹ̀ fà aṣọ́nà àbúrò bá wà sí ìjọba. ayé fẹ́ ìwọ kọ́ ló fẹ́ Ọlọ́run náà fẹ́ láàbà mi Oríyọmí ìwà tó ní láyé fífẹ́ Ọlọ́run ní dáwà lọ́wọ́ yín ẹ wà ní ṣíṣe ẹ ò ní ṣíjẹ ẹ ò ní símú orí ọmọdé tẹ̀ràn lọ́wọ́ orí àgbàlagbà ò tẹ̀ràn lọ́wọ́ orí ọkùnrin Lábàkà ò tẹ̀ràn lọ́wọ́ orí obìnrin ìmọ̀lẹ́ ò tẹ̀ràn lọ́wọ́ kò ní jáyọ́ mú yín ẹ sọ pé ayé ò ní ìmú ẹ Oríyọmí ayé ò ní ìmú ẹ Oríyọmí òṣìmàdé débẹ̀ ìlú ló pẹ́ ìwọ kọ́ ló pẹ́ ayé ló pẹ́ ìwọ kọ́ ló pẹ́ ìwà náà fi ń pè ìwọ kọ́ ọmọ pé ẹni ayé fẹ́ kó lárùn kò lárùn ẹ̀ ọ̀gára èyí lórí tó ń jẹ́ nínú orí. Àjẹ́láde ní Sunday náà gbọ́ ọ̀tọ́ tó bí a bá sì yọ̀rọ̀ àbí òun lọ́mọ. Bàmí Oríyọmí Hamzat Àlàbí o, tẹ́bà dé inú omi, ẹja ara ẹ̀jẹ̀já. Bẹ́ẹ̀ dójú ọ̀run àròlé ọ̀gá ńlá, ẹ̀jẹ̀ ńlá ó pòfẹ́tọ̀ wọn jẹyẹ. Bẹ́ẹ̀ dénú tó Lábàkà, ẹranko ń jẹ wọn. Lẹ́ẹ̀ bá dé láyé, ọmọ èèyàn wọn ń jẹun. Wọ́n fi àwọn sowó, ọmọ bá hàn sí Kúnlé Lábàkà, àròlé ọ̀gá ńlá. Mo kọrin pé ṣé nítorí pé o fẹ́ gun chief rolex, o fẹ́ gun Benz, o dẹ̀ fẹ́ gun range, ó fẹ́ kọ́lé aláǹbara Aláàjì ó wá lóhun tó bá gbà àánú ń dẹ máa fún olówó kan tó bá lóhun orí èèyàn ẹ̀mí èèyàn tó fẹ́ mú èèyàn òjẹ́lẹ̀ òjì wọn. Tọwọ́ bá tàbí ọmọ dọ̀rọ̀ Oríyọmí Hamzat gidi ìgbò wà jẹnu sí máa ìgbò ìjọba àjẹnu sí máa ìgbò ìjọba àjẹnu sí máa ìgbò ìjọba Aláàjì Hamzat Oríyọmí Hamzat alága gidi ìgbò ẹsẹ̀ mo bá dé Aláàjì ìfẹ́ níjọ́ ní sí ọmọ bá wà sí káàbà ẹ̀kẹ́jọ òkè ọlọ́. Àríwí ti sọ̀rọ̀. Ó ti gbà wọn. Báyìí ti tán bẹ̀rẹ̀ náà. Ó ti wọlé. Orí ẹbí ló ti bá wa. Orí ẹbí ló ti bá wa. Ẹbí kan. Ó ti wọlé. Ẹ̀kíní yẹn tún bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀wọ̀n kìíní Oríyọmí ló ti wọlé. Ó wá tẹ̀ wọlé yẹn. Ó ẹgbẹ́ yẹn.